Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ́ṣẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Happy Easter to you all. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Mr. Seun Agboola sọ lórí ọ̀rọ̀ tí ó ń jà ràìnràìn lórí social media nípa wedding tí Ìyábọ̀ Òjó àti bàbá Priscilla ṣe fún Priscilla àti Jumba àti àwọn fámílì ẹ̀. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Mr. Seun Agboola sọ lórí ọ̀rọ̀ yìí. Ẹ máa bá wa ká lọ. Lizzy Anjorin Lizzy Anjorin ẹ̀mí ló mú pè ẹ́ kò pọn dandan kó dá mi lóyún dandan kọ́ ni kó dá mi lóyún ìgbà tí mo pè ẹ́ torí pé a lè má jọ ẹ́ lójú tàbí ká mọ̀ nítumọ̀ sí ẹ torí pé bí èèyàn bá wà láyé tẹnu bá ń kùn jù tí ò bá tètè ṣe àtúnṣe ó léwu. Òní tètè jì sọ́fìn, ọ̀la tètè jì sọ́fìn, tètè nìkan kọ́ ló ń bẹ nínú ọ̀fìn. Òní alágẹmọ kú sáàrò, ọ̀la alágẹmọ kú sáàrò. Bójú ò bá ti àrò, ó yẹ kójú ó ti alágẹmọ fún rẹ̀ tó ń kú sórí àrò káàkiri. Kíní kan ni Lizzy, mo fẹ́ràn rẹ gẹ́gẹ́ bí iṣẹ́ tó gbé dání. Mo fẹ́ràn rẹ gẹ́gẹ́ bí akíkanjú obìnrin. Kò pọn dandan kí n fẹ́ràn rẹ nípa ìwà rẹ. Mi ò ní wà rẹ ò dáa o. Torí pé kò sí ń tá a jọ fàpọ̀. O ò ṣẹ̀ mí, mi ò ṣẹ̀ ẹ́ rí. Ṣùgbọ́n bá àbá tó àgbàlagbà náà lọ títí tí sí ẹ. Tá a sì gbọ́ ẹ lábúrò. A lè jọ jẹ́gbẹ́. Ẹgbẹ́ ẹni a sì máa gbani nímọ̀ràn. Lizzy Anjorin, sórí lọ sinmi bí wọ́n ṣe ń sọ táwọn èèyàn ń sọ kiri pé ó ti lè drag àwọn èèyàn jù lórí social media. Wọ́n ló kì í bá wọn celebrate. Allegedly wọ́n ní ò kì í bá wọn celebrate. Wọ́n ní jà ni. Èmi ò wá láti drag ẹ. Mo wá láti gbà ẹ́ nímọ̀ràn gẹ́gẹ́ bí card colleague ṣùgbọ́n senior colleague ni máa jẹ́ fún ẹ torí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ mi ò lè sọ ibi tó wà ní 1981 kì í ṣe páwa náà dàgbà púpọ̀ àkéré ńgbà náà but ní 1981 tó bọ́ ti mú wa máa ṣe iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ lásìkò tá a wà níléèwé definitely bí òjòjọ́ kan lọ àgbà lọ́wọ́ ẹ̀. Iṣẹ́ tí ẹ̀ ń ṣe yìí iṣẹ́ eré o sinimá orí ìtàgé iṣẹ́ táwa náà ṣe rí ni ó ṣe òṣè láti ṣe sinimá bíi méjìlá kan lọ bèrè lọ́wọ́ àwọn ọ̀gá wa Fálà lọ bèrè lọ́wọ́ àwọn ọ̀gá wa Wáídì Ìjàdùadé bèrè lọ́wọ́ ọ̀gá wa Ẹ̀bùn Olóyèdè bèrè lọ́wọ́ Ọdúnládé Adékọ́lá brọ́dà mi bèrè lọ́wọ́ àwọn tẹ́ ẹ jọ wà lábẹ́òkúta pé ta ló ń jẹ́ Ṣeun Agboola àwa náà ti ṣe sinimá díẹ̀ tó sì jẹ́ pé lénìí abọ́pọ̀lọpọ̀ yín dúpẹ́ ṣùgbọ́n dragging bóò ló ṣe fẹ́ kí péèjì ẹ ó rí lọ́jọ́ ọ̀la péèjì tó fi ń ṣe iṣẹ́ tó fi ń gbóhùnsáfẹ́fẹ́ lórí ayélujára ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ẹ máa ń drag èèyàn jù lórí ẹ̀rọ ayélujára yàtọ̀ fún pé kì í ṣe pé ẹ kọ́ṣẹ́ mọṣẹ́ ó ń ṣòro ìwà tó wà nínú ẹ̀jẹ̀ yín ní ìlànà tẹ́ ń gbà sọ̀rọ̀ kéèyàn tó drag èèyàn náà gbọ́dọ̀ kọ́kọ́ wo personality ẹ̀ mọ̀ pé ṣé tí mò ń ṣe èèyàn gbọ́dọ̀ ní rònú pé ṣé ó bójúmu báwo ni àwọn tó ń wò mí báwo ni wọ́n ṣe fẹ́ fẹ́ má gbàgbé pé inú àwọn tí wọ́n ń drag ọ̀pọ̀lọpọ̀ wọn ló ní fans lẹ́yìn ẹ̀ tí wọ́n ń tẹ̀lé ẹ̀ tó bá drag èèyàn wọn ò ní like ẹ̀ gbogbo tójú bá rí kọ́lẹ́nu máa ń sọ Lizzy you talk too much wọ́n ní o drag kan wàhálà kan ṣẹlẹ̀ láàrin ìwọ àti ẹ̀ka tó ti wà ń kóòtù ìwọ àti lágbájá ìwọ àti tẹ̀mọ̀dò mi ìfẹ́ máa dáko èèyàn sórí màmá wa kan wà màmá mi nílùú Ìbàdàn
nílé Olúyọ̀lé níbi olè gbé ń jàre Olóhun bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń wí. Ìyá wa Esabod owó ṣó wọn lọ́jọ́ kan àwọn nǹkan tí wọ́n explain nípa ẹ̀ tí wọ́n bá explain ẹ̀ tó dẹ̀ jẹ́ òótọ́ allegedly ni máa pè é torí ìyá àgbàlagbà ò lè tó yẹn náà kan máa parọ́. Ó yẹ kó sit right kó jókòó kó ronú. Tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n wá tó fọ́ọ̀mù ẹ̀ lórí èèyàn ni ṣé ìwọ nìkan ló wà lórí social media kan tó rí èèyàn mẹ́fà tí wọ́n ń drag ara wọn bókọ rẹ ò bá sínú mẹ́fẹ̀ẹ̀fà á wà nù márùn. Àwọn kan pè mí olóyè Ṣeun Agboola ṣé ẹ lè bá Lizzy sọ̀rọ̀ ni mo ní mi ní access sí mo mọ̀ ṣùgbọ́n mi ní access sí kò dé ṣe báyìí tẹ́lẹ̀. Fóònù tẹ́ ẹ̀ ń wò yìí ẹ̀jẹ̀ ni tí yóò bá fọgbọ́n lò ó tó fẹ́ wà lórí social media bí ó bá dáràn kí kórúkọ ẹ̀ ó bàjẹ́ ayé ò hé tiẹ̀ tí ò bá ní àgbékalẹ̀ gidi. Ẹ̀jẹ̀ ni fóònù ẹni tí ó lò gbọ́dọ̀ jẹ́ onílàákàyè ṣébi tó ti ń bá yẹn sọ̀rọ̀ lásán lórí fóònù tí ń rìkọ́dù ẹ̀ lè tó dẹ̀ mọ̀ kó tó ló gbẹ́ni yẹn lọ kóòtù òrèrè ó ti bàjẹ́. Ìyẹn ní láti máa ṣọ́ra mi ò fẹ́ drag ẹ kò dẹ̀ sí ti fẹ́ drag ẹ lé lórí torí ọ̀rọ̀ wo àtàwọn èèyàn kan ni kì í ṣe kó ṣe bẹ́ẹ̀ kàn mí ṣùgbọ́n ìfẹ́ tí mo ní sí ẹ àìní access sí ẹ ni wọ́n ń sọ pé àwọn bàbá wa Ọ̀gá Bello àtàwọn àgbààgbà nínú TAMPAN pé ó yẹ kí wọ́n pè yín kí ó yẹ kí wọ́n pè ẹ́ ṣé tó bá pè ẹ́ ṣó máa gbọ́ nígbà táwọn ọmọ wọn ò fún wọn wàhálà tó tó báyìí. Ẹ̀mí ló gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ wà ní industry yìí ẹ̀yin tẹ́ ẹ jọ wà lórí láìwó àbúrò mi Eyín Ọká Adébáyọ̀ wo tó ń gbé ṣe ní orí social media. My sister, do something special, do something good. Stop dragging people. Àwọn èèyàn ti fojú mi ìwẹ̀ mo wo show kan tó ṣe mo sì máa àwọn comments tó wà ń bẹ̀ in fact I'm highly disappointed. Tí ẹ ò bọ̀ fúnra ẹ bá ń ka comment ó yẹ kó o ti sinmi wàhálà ó yẹ kó o ti wá concept míì tó yẹ kó o máa ṣe káyé fi máa nífẹ̀ẹ́. Iṣẹ́ tó ń ṣe yìí iṣẹ́ eré orí ìtàgé iṣẹ́ sinimá ìwọ nìkan kọ́ ló ń ṣe nínú àwọn tó tún wà ní orí social media. Ó dijó àwọn bàbá wa tá a bá ṣe ìlọ́wọ́ wọn torí tí wọ́n gorí social media lọ ṣé wọn kì í ṣẹ́ra wọn ni kán lọ máa drag ara wọn. Ọ̀gá Bello Jídé Kòsọ́kọ́ bàbá Alúwẹ̀ Bello la fẹ́ sọ. Bàbá yìí yóò lè rí kán drag ara wọn ó dijó tó ń rí ìyá Àwẹ̀rọ àti ìyá Rainbow àwọn lọ́lá ìdíje Madam Sajẹ. Níbo ló ti wá rí gbogbo dragging yìí ṣé gbogbo ẹni tó bá ṣẹ̀ lọ gbọ́dọ̀ béèrè ẹ̀ṣẹ̀ wọn lọ́wọ́ wọn ni ṣé gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe Ọlọ́run fi dí pẹ̀lú ẹ̀. Lizzy ó ń dùn mí mo comment ka àwọn kan ní láti máa sọ pé ṣé kò yẹ kọ́kọ́ ẹ bá ẹ sọ̀rọ̀ ọkùnrin ni mí ìwà àtijú ni. Stop all this thing. Nǹkan tó pọ̀ ló lè ṣe táyé lè fi nífẹ̀ẹ́. Tó bá ń drag àwọn colleagues ẹ ó máa dàbí ẹni tó jẹ́ pé onílára ni ẹ. Ọlọ́run dẹ̀ pọ́n ẹ lé ó dẹ̀ dá ẹ lóhùn ó dẹ̀ wá òkè ó yẹ kó bá wọn ṣe. Ṣé bínú industry ni ọmọ mi Mèdéfúnmi Martins wà? Inú industry yìí ni Tọ́lání Òsìrín wà. Inú industry yìí ẹ gbọ́ dáadáa lé ọ̀pọ̀lọpọ̀ wọn wà. Sísà mi Bímbọ́ ṣì wà ń bẹ̀. Mi ò rí kó drag Fathia Balógun. Fathia Williams ìyá Khalid bó ṣe jẹ́ obìnrin takuntakun tó ní industry yẹn ariwo tiẹ̀ lórí social media dragging kò mi ò rò bó ṣe bẹ́ẹ̀ gan wáyé lọ títí. Ìwọ
tún jáde fún Ìyábọ̀ Òjó. Kí lẹ gbà lọ́wọ́ ara yín? Ṣé ó le tó bẹ́ẹ̀ ni? Ojú wo lẹ fẹ́ káwọn ọmọ yín máa fi wora wọn lọ́jọ́ iwájú? Abẹ́rù pé ọmọ yín ò lè ranra wọn lọ́wọ́ ni. Ẹ̀yin ìyá sì ti bọ̀jọ́ alẹ́ ara yín jẹ́. Ẹ ṣe jẹ́ kó ní kálukú kó wà láyé ààrẹ. Bẹ́ẹ̀ bá lè jọ ṣọ̀rẹ́, ẹ má jà. Àṣírí ara yín tẹ̀ ń tú síta, ó jẹ́ nǹkan àdójútì. Ó jáde, ó ní MC Olúọmọ, mo wo ṣóò yẹn, ó ní ó ti bá Ìyábọ̀ ṣe kinní kan rí, ó ti ṣe gbáṣàwó. Kí n tiẹ̀? Ìrìn àjò tẹ́dá máa ń rìn láyé, bá a bá ti kọ́ pé yóò rìn ni ó ṣe rìn. Ṣé ìwọ náà kò tí ó bá yẹ májèndákọ ojú ara, ṣé bá yẹ̀wò ṣé wọn ní bá dọ̀tí ń bẹ̀ ni? Ṣé ìwọ wá mọ̀? Ó ṣe wá jásìkò tí ọmọ Ìyábọ̀ Òjó ṣoríire ló wá bẹ̀rẹ̀ sí ní sọ kátikàti lórí afẹ́fẹ́. Ìwọ náà gbọ́ kọ́mẹ̀ntì táwọn èèyàn sọ kó o lè mọ̀ pé tí mò ń sọ ò ní sórí. Ìgbéyàwó fún Florida lẹ́nu èèwọ̀ òrìṣà ní kí ọkùnrin tó ti bá mi ní nǹkan pọ̀ ó dúró sí ibẹ̀. Nínú ilé wa má jẹ́ kí n tó dìgbà kó dà. Kí ló dé tẹ́sí ní blog MC Olúọmọ? Ibù ká sọ pé gbogbo àgbáyé sọ̀rọ̀ nípa MC Olúọmọ tó sì ó rí pé avenue ní fún yín láti avoid orúkọ yẹn kó má ní í ṣe pẹ̀lú ọmọ yẹn at that moment. Lizzy, kò sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tó ń sọ. Ọ̀rọ̀ rúnrún ayé àti tọ̀rọ̀ ni. Mi ò wá láti gbèjà Ìyábọ̀ Òjó, ṣùgbọ́n mo wá láti gbèjà ọmọ Ìyábọ̀ Òjó. Ask anybody, even Ìyábọ̀ Òjó, ọdún tó ti fojú kàn mí kàn yìí, mo rò wá tó 20 years. Àríra ní Ìpájà Palace Hotel last nígbà tí mo ń ya fíìmù lọ́wọ́. Ìwọ gan ní lọ́wọ́, ara níní lọ́wọ́ ẹ lélẹ́yìí, wọn ò fẹ́ òlù òun dárin. Ó dẹ̀ fèsì pọ́blẹ́mù tiẹ̀. Tó bá fẹ́ ṣe wedding fọmọ ẹ tí àlèrè ò gbọ́dọ̀ wà ń bẹ̀, pọ́blẹ́mù tiẹ̀ nìyẹn. Bó bá fẹ́ ṣe. Anastasia Apaigu, only what I don't understand is why Lizzy Anjorin husband does not talk to her. Àbí shame no dey catch am. At Mamuina Abdulsalam, yani my own be say if you are Ìyábọ̀ Òjó fan, oya gather jare, abeg clap for Queen Mother. Oya love and like jare. Who is Queen Mother? Ẹni tó ń bájà. Ẹnìkan ní at Títí Alébíoṣù, only you are always a target. Onírọ́ jàtijàti. Can you see yourself? Péèjì ẹ tó bá padà yá, òun bà péèjì yẹn jẹ́ ni. Ó dàbí ẹni tó ń kọrin ọ̀la sílẹ̀ tí wọ́n bá padà gbọ́ orin yẹn táyé ọmọ sọ pé ó ti kọrin. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ péèjì yẹn kó rí. Wọ́n á nígbà alágbájá ṣe nǹkan ìgbà ló ń ṣe. Do something táyé lè padà pé ẹjẹ́ àlọ́ wà á máa kẹ́kọ̀ọ́ lórí péèjì ẹ̀. Ó kì í gbóni bàbá wa Chief Commander Ebenezer Obey Fábíyì ni. Kọ́lọ̀ kó jẹ́ kẹ́mi wọ́n gùn. Èwo òrìṣà kọ́, òrìṣà èwo ni àti Títí Alébíoṣù. At Ìfẹ́dọ̀lápọ̀ Amudalat, only you are a demon already. And you are a demon already. Kai. At Esther FCY2E, only Lizzy need to go to mad people's hospital. Too bitter, jealous, envy, hateful woman. Only Lizzy, too bitter and jealous wish. Her husband cannot stop her because she is the man in the marriage. That is a jobless husband. None of your business. Close your mouth for marriage. Close your mouth. Every happy for marriage couple. At Victoria Friday, only the woman is too bitter and annoying.
I believe Lizzy also have people she slept with before. Has she forgotten that some of the internet bloggers and those supporting her now have used her previous relationship to abuse her? Everything is on the internet. What is the essence of her renting an holier than thou attitude? Oh, Paul, Lizzy, stop doing it. Stop dragging people. Celebrate people. Be in love with people. Our colleagues ẹ̀ ń ṣọ̀tẹ̀. Ẹnìkan ní at Davis Evelyn, Lizzy, you have virus in your mouth. Yanga dey sleep trouble. Yanga dey sleep. Trouble dey come. Wake up. You are a troublemaker. We don't buy this at Ajakaye nìyẹn Olúṣọlá. We don't buy this. All we know is that Iyabo is the big mama. Mélòó la fẹ́ sọ? Ìyẹn ò lè ká gbogbo ilé ìtàn. Lizzy, leave Queen Mother alone. Face your life at Abisola Aina. At user 1012. Aláròká alátẹnumọ́. If this is not witchcraft, I don't know what she is. Mo wá advise enemy wa drag ẹ o. For peace to reign. Ní industry lórí social internet, lórí social media. I'm here to advise you. Stop doing this. Àìmọye nǹkan lèèyàn lè ṣe o. Wo brother mi tó wà ń Ìbàdàn, Oríyọmí Hamzat. Look at him. He's doing something different that people benefit in it. Àwọn èèyàn jàǹfààní ẹ̀. Kí ló fẹ́ ṣe táyé fẹ́ jàǹfààní? Ṣé èébú yìí náà nìkan máa kọ́ lára ẹ̀? Ṣé èpè ṣiṣẹ́ nìkan máa kọ́ lára ẹ̀? Ṣé ìlara nìkan máa kọ́ lára ẹ̀? Jealous nìkan máa kọ́ lára ẹ̀? I'm not here to support or in support of Iyabo Ojo. Both of you, you are a sister to me. I better advise you people. Tẹ́ bá ti bẹ̀rẹ̀ dragging irọ́ tẹ̀ ń bá kiri yẹn. Tó bá jẹ́ ilẹ̀ fi ń rówó tẹ fi ń rí fan, òun náà làwọn èèyàn fún padà kúrò lẹ́yìn yín. Torí kò sóbì tí ó fẹ́ káwọn ọmọ wọn tẹ̀lé yín. Ṣeun Agbọ́lá lórúkọ mi. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń bá wa subscribe sórí ìkànnì wa. Ẹ̀kọ̀ọ̀kan là ń wá nítorí ọ̀rọ̀ tí ò bá ní làákàyè nínú. Àní kàṣàdédé máa wí wótòwótò. Kákan máa sọ̀sọ́kúsọ. Ọlọ́run ló rán wa o. Bẹ́ẹ̀ ṣe ń subscribe sórí channels yìí. Ọlọ́run á máa dúró tì yín. Ìtò ń wù yín lọ́kàn, Ọlọ́run á ṣe fún yín. Ìdùnnú ò ní tán lé yín o. Chief Bukky, wọ́n nànú lè gí wa Aláròyé. Ọlọ́run ló dá wa bẹ́ẹ̀ o. Jùgbà master, jùgbàjọ. Lizzy, stop doing it. Ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu Mr. Ṣeun Agboola. Ọlọ́run wá jẹ́ kí ọ̀rọ̀ yìí kó bá wa yanjú ẹ̀ o. Ọlọ́run á jẹ́ kí Priscilla àtọkọ ẹ̀ á jẹ́ kí marriage wọn kó yọrí sí ayọ̀, ìdùnnú, àlàáfíà ni wọ́n á fi lo ìgbésí ayé wọn. A mú ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. God bless you all. Happy Easter Monday.